ọdún mẹ́sàn-án sẹ́yìn lèmi àti Sanyeri ti kọra wa sílẹ̀, Ọmọlara ló sọ bẹ́ẹ̀. Hain lọ́pọ̀ àwọn tó ń gbọ́ ohun tí Ọmọlara jímọ̀, ìyàwó ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa Àfọ̀njá Ọláníyì tí gbogbo èèyàn mọ̀ sí Sanyeri kọ sórí ìkànnì Instagram rẹ̀ pé látọdún mẹ́sàn-án sẹ́yìn lòun àti òṣèré ilẹ̀ wa tó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ náà kò ti fẹ́ra wọn mọ́ ń ṣe. Ó ní lóòótọ́ làwọn kò jọ wà bíi lọ́kọ-láya mọ́, ṣùgbọ́n àwọn jọ ń tọ́jú ọmọ àwọn ni, nítorí bó ṣe ń ṣe ojúṣe rẹ̀ lórí àwọn ọmọ lòun náà ń ṣe tòun. Ohun tó mú kọ́rọ̀ ìpínyà tọkọ-tìyàwó náà yà àwọn èèyàn lẹ́nu ni pé kò sẹ́ni tó gbọ́ ìjà wọn tì tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni wọn kò pariwo ìpínyà náà rárá. Bí kò sì jẹ́ ti obìnrin náà tó gbé ọ̀rọ̀ yìí sórí Instagram rẹ̀, kò sẹ́ni tó máa mọ bó ṣe ń lọ, nítorí gbogbo ìgbà tí ọkùnrin yìí bá ń ṣe ọjọ́òbí làwọn ọmọ rẹ̀ máa ń ṣe fídíò tí wọ́n á fi kí i dáadáa, tí wọn yóò sì sọ̀rọ̀ ìwúrí nípa bàbá wọn yìí. Ṣùgbọ́n lójijì nìyàwó Sanyeri tẹ́lẹ̀ yìí gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lórí ayélujára pẹ̀lú fọ́tò òun àti òṣèré náà. Ó wí pé sí gbogbo èèyàn, èyí ni láti ṣàlàyé nípa àṣìgbọ́ nípa ìgbéyàwó mi àti ìgbé ayé mi tí mi ò gbé síta gbangba. Àwọn èèyàn ní láti ṣọ́ra gidigidi kí wọ́n tó máa dájọ́. Àwọn àgbàlagbà méjì, pàápàá jùlọ àwọn méjì tí wọ́n ti bímọ fún ara wọn, lè pinnu láti máa gbé ìgbé ayé àlàáfíà pẹ̀lú ara wọn nítorí ti àwọn ọmọ wọn. Kì í ṣe pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe o. Kì í sì ṣe gbogbo èèyàn náà ló máa ń nífẹ̀ẹ́ pé káwọn oníròyìn mọ̀ sí ohun tó bá ń ṣẹlẹ̀ lábẹ́ òrùlé wọn. Nítorí èyí, kí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yá aṣọ́gbà wọn. Ohun tí mò ń sọ ni pé kì í ṣe ohun tó rọrùn pé mo jẹ́ ẹni tí kò lọ́kọ láti bí ọdún mẹ́sàn-án sẹ́yìn, tó sì jẹ́ pé èmi àtọkọ mi àtijọ́ náà lájọ ń tọ́jú àwọn ọmọ wa. Kò rọrùn rárá fún àwa méjèèjì, bó tilẹ̀ jẹ́ pé a kò gbé ní orílẹ̀-èdè kan náà mọ́. Pẹ̀lú ẹ̀ náà, mo sì ń ṣe dáadáa nínú ojúṣe mi gẹ́gẹ́ bí obìnrin tí kò sí nílé ọkọ àti obìnrin tó lọ́mọ. Òun náà sì ń ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá sáwọn ọmọ. Tó bá jẹ́ gbogbo ohun tí mo ti sọ yìí kò kàn yín, ẹ má gbé yẹn wá síbí o. Mi ò ní faramọ́ kí ẹnikẹ́ni máa dá sí ọ̀rọ̀ nípa ìgbé ayé mi tí mo rọra ń gbé lábẹ́ òrùlé mi. Kí n wà ní inú dídùn yá mi lára ju eré àwàdà kankan lọ. Bí mo sì ṣe fẹ́ kó rí nìyẹn. Ẹ ṣeun. Orúkọ mi ni Ọmọlara Ọláìyá Jímọ̀. Bí obìnrin yìí ṣe kọ ọ̀rọ̀ náà sórí ìkànnì rẹ̀ rèé. Níṣe ni ọ̀rọ̀ náà bá ọ̀pọ̀ èèyàn níjàfú. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ ọkùnrin yìí kò sì lè gba etí wọn gbọ́ pé òun àti ọmọbìnrin tí wọ́n jọ ṣègbéyàwó alárinrin lọ́dún díẹ̀ ti pín gàárì. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Ọláníyì Àfọ̀njá ṣe ní ọdún díẹ̀ sẹ́yìn ló ti ṣàlàyé pé ọdún 2004 nígbà tó òun lọ ṣàfihàn fíìmù òun kan tí wọ́n pe àkọlé ẹ̀ ní Ọkàn Ẹ̀mí lòun pàdé ìyàwó òun yìí tóun dẹnu ìfẹ́ kọ tí iná sì wọ̀ táwọn fi fẹ́ra. Àjọkẹ́ Alága ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.